الدعوة النبوية. Ìjà rí nínú àwọn àfáà tán wà nílẹ̀ Yorùbá tó ṣe pé bá ti ṣe kádàmù tán bẹ̀rẹ̀ ṣe táwọn náà tẹ̀kún ọkùn lọ́wọ́. nínú tí ó dàrú ní pèsè Ọlọ́run yìí dá sí náà labudda min al-muta'awinin àwọn yẹn tí ó sì ta'awunu wà min nahiyatin aw min ukhra agbọ́ nínú tán léyìí tí ó dàrú bí ṣe kádàmù ti jẹ́ shakhsiyya najib àbí najiba tó jìnnà gan wọn láwọn ọ̀rẹ́ lásìkò náà tí wọ́n jọ jọ̀rẹ́ ara wọn tó ti pé wọ́n múru wọn náà súnmọ́ ọ̀rẹ́ oníkéwú. ọ̀rẹ́ oníkéwú ni wọ́n nínú wọn ni bàbá tí wọ́n ń pè ní apá ọ̀kagi wa ọ̀rẹ́ mi apá ọ̀kagi bí mi ti jìnnà yìí wọ́n náà jìnnà mo sì fẹ́ dá márùkà sílẹ̀ kọ́ wá sí tààwùn pẹ̀lú àwọn agbọ́ kí wọ́n lọ bá àfa àwọn apá ọ̀kagi àwọn wà ní ọ̀rẹ́ àbí nǹkan nígbà tí wọ́n lọ bá wọn lọ́hùn apọ̀kagi wá ṣàlàyé fún wọn pé ọ̀rẹ́ mi ò níyàn ni àfa mi ni wájú kó síbi èmi ò ní lè lọ kájọ lọ sí tí ọ̀sọ̀ yìí ṣùgbọ́n mo lẹ́ni tí ì fún ọ wọ́n wá fún wọn ní Sheikh Abdulrahman fún wọn ní Sheikh Abdulrahman ni wọ́n fún wọn àwọn Sheikh Abdulrahman yẹn ni wọ́n jọ wá ló jẹ́ mutaawin fún Sheikh Adam nígbà tí wọ́n dá markazi wọ́n lè gbọ́ lẹ́nu Sheikh Adam rahimahullah ta'ala wọ́n dẹ́rẹ́sọ̀rọ̀ àwọn mọ̀ pé Sheikh Abdulrahman yẹn wọ́n bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹni pé wọ́n jẹ́ mutaawinu fáwọn. olùkúnlọ́wọ́ ni a máa gbọ́ ní babaléla ni wọ́n gbajúmọ̀ sí babaléla Sheikh Abdulrahman gbajúmọ̀ sí babaléla kọ́lọ́nkọ́ bá wa. wọ́n dẹ̀ jẹ́ nsani yani alimun kabir alimun. àwọn jọmọlẹ kí ó fún. ọmọlẹ kí wàá bá wa Sheikh Kamadin rahimahullah jami'an bàbá wa Sheikh Kamadin ọmọ kí wọn ni bàbá apọ̀kagi bàbá apọ̀kagi tá a wí yẹn náà ọmọ kí o Sheikh Kamadin ni wọn Sheikh Abdulrahman babaléla ọmọ kí o Sheikh Kamadin ni wọn.